Ẹ kú jókòó, ẹ kú jókòó, ẹ kú jókòó. Ẹ̀yin èèyàn mi. A máa tún ṣẹ̀ṣẹ̀ rí gbọ́ nísìnyí pé nǹkan tó ń ṣẹlẹ̀ lénìí ní lọ́wọ́lọ́wọ́. Ẹ jọ̀ọ́ ẹ máa bá mi like, ẹ máa bá mi love, ẹ bá mi comment, ẹ bá mi tan notification bell yín, ẹ bá mi subscribe. Á dára fún yín o. Ẹ ní táwọ́ náà, ẹ ní tàràkà o. Wọ́n ní àfi gbóná lénìí yìí o. Àní bá ṣe ń gbọ́ o, bá ṣe ń rí gbọ́ o. Wọ́n ní kábíyèsí, wọ́n ní inú bí kábíyèsí gidi lénìí gan gidi. Wọ́n ní inú bí, wọ́n ní àṣẹ kábíyèsí ti lọ dọ́gbọ́n, wọ́n ti lọ ṣe test àwọn ọmọ yẹn. Ọmọ Ashley wọ́n náà ti lọ ṣe test, wọ́n ní result ti wà lọ́wọ́ kábíyèsí. Wọ́n náà ti ṣe test. Wọ́n ní àti pé bí Ashley bó ṣe arrange láti lọ fún ọmọkùnrin tó bí ọmọ yẹn ní poison jẹ, tó wá láti ní London, tó ń fún ní poison, tó ṣe arrange poison fún ẹni yẹn, pé ó fẹ́ tánìṣì méjì kábíyèsí, pé kábíyèsí ti bínú gan-an, pé kábíyèsí ti lọ, wọ́n ló já bá Ashley níbi tó wà, pé wọ́n ló lè jáde láàfin ni, pé kó jáde kó láàfin, pé kí gbogbo àwọn òṣìṣẹ́ kábíyèsí pé kán lè jáde, pé kó mú àti kékeré nú ẹrù ẹ̀, àti dúdú àti pupa, àti eléyìí tó wúwo àti eléyìí tó kò wúwo, pé kó jáde kó láàfin, pé kó gbọ́ ọmọ yẹn kó láàfin, pé òun ò fẹ́ lajú rí ọmọ yẹn mọ́ láàfin, pé ọmọ yẹn ò kì í ṣe ọmọ òun. In fact, ojú kábíyèsí ti là. Gbogbo òògùn tí wọ́n ń ṣe sí wọn, gbogbo nǹkan tó ń fún wọn jẹ, ó ti clear lójú kábíyèsí. Ó ti clear pátápátá. Àṣírí Ashley ti tú gbáà. Àṣírí ti tú o. A ti rí fùrọ̀ adìyẹ. A ti rí fùrọ̀ adìyẹ. Ọmọ tó fẹ́, ó fẹ́ tì mọ́ kábíyèsí lọ́rùn tipátipá. Ọmọ yẹn ló fi wá dá wàhálà sílẹ̀ láàfin. Ó fẹ́ tì mọ́ lọ́rùn kan tó wá kó, nígbà tó bá wá dọjọ́ iwájú, kó ọmọ yẹn wá máa fa wàhálà, kó wá máa disturb everybody, kó máa da gbogbo nǹkan rú. Ẹ rí pé Ashley yìí, ẹ rí pé èṣù gidi ni, èṣù gbélékè gidi ni. Wọ́n ní kábíyèsí ti ní kó gbọ́ ọmọ ẹ̀ kó láàfin. Òun ò fẹ́ rí ọmọ yẹn mọ́, òun ò tiẹ̀ fẹ́ lajú rí ọmọ yẹn pátápátá láàfin. Pé kí Ashley fúnra rẹ̀ kó pack ẹrù ẹ̀, kó mú àti kékeré àti dúdú àti funfun, pé kó jáde kó láàfin, pé òun ò tiẹ̀ fẹ́ rí wọn pátápátá. Pé òun ò fẹ́ rí wọn mọ́. Pé òun ò fẹ́ rí wọn mọ́. Ṣé bó ti lóun ò ní ṣe test? Kò mọ̀ pé kábíyèsí ti lọ ṣe test ní kọ̀rọ̀. Ó lóun ò ní ṣe DNA test. Wọ́n dẹ̀ ní kó gbọ́mọ wá fún shrine kan ṣe confirmation ní shrine. Ó ní láíláí òun ò ní ṣe. Àbí ǹjẹ́ àṣírí ò tí ń tú nísìn? Gbogbo àwọn èèyàn ti gbọ́, gbogbo àwọn gómìnà ti gbọ́, gbogbo àwọn èèyàn pàtàkì ti gbọ́. In fact wọ́n tiẹ̀ ní àwọn ìdílé ẹ̀ gan-an. Wọ́n ní wọ́n ti mọ̀, wọ́n ti lọ wádìí lóríṣìíríṣìí. Wọ́n náà ti lọ wádìí lóríṣìíríṣìí. Wọ́n ti ṣàlàyé fún wọn lóríṣìíríṣìí. Wọ́n ní Ashley gan-an, wọ́n ló ń bà wọ́n lójú jẹ́. Wọ́n ló ń bà àwọn ìdílé yẹn lójú jẹ́, ojú ń tì wọ́n. Torí ìwà tí Ashley wù wọ́n ló lágbára. Àbí wọ́n dẹ̀ jẹ́ ká mọ̀ wípé wọ́n adopt Ashley gan fúnra rẹ̀ ni. Wọ́n ní ṣe ni wọ́n adopt ẹ̀, pé is an adopted child sínú family yẹn. Òun ló ṣe ń wúrú ìwà oríṣìíríṣìí tó ń wù bẹ́ẹ̀ yẹn. Wọ́n ní torí pé kò sí ọmọ family kankan tó máa ń ṣìwàwù bí Ashley tó ṣe ń ṣìwàwù yìí rárá. Òun làṣírí yẹn ṣe wá tú pé ṣe ni wọ́n adopt ẹ̀ ní kékeré. Tó wá fún lórúkọ family yẹn. Wọ́n jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ o. Bá ṣe gbọ́ lórí nẹ́ẹ̀tì o. Bá ṣe gbọ́ o allegedly o. A bá wọn dé bẹ́ẹ̀ o. Bẹ́ẹ̀ tí bá ṣe gbọ́, wọ́n ní wọ́n adopt ẹ̀ ní kékeré ni. Òun ló jẹ́ kó máa ṣìwàwù lóríṣìíríṣìí bẹ́ẹ̀ yẹn. Bẹ́ẹ̀ tó yẹ káwọn òbí ti ṣàlàyé fún un. Ó yẹ kán ti kó so that a lè so ewé agbẹ́jẹ́ mọ́wọ́. Àmọ́ eléyìí lágbára o. Ewé lágbára mọ́ atrocities, àwọn ìwàkiwà tó ti commit, àwọn oríṣìíríṣìí nǹkan èèwọ̀ tó ti commit, tó ti ṣe nínú ààfin yẹn ó lágbára gan-an ni. Ó lágbára to the extent that pé oríṣìíríṣìí àwọn èpè, ègún ni wọ́n ti ń gélé wọn lórí báyìí bá ṣe ń sọ yìí. Wọ́n nínú kábíyèsí wọn ò dùn rárá. Wọ́n ló ti lè jáde pé kó ṣà jáde láàfin. Wọn ò fẹ́ rí rárá. Kó dẹ̀ gbọ́ ọmọ yẹn kó òun ò tiẹ̀ fẹ́ rí ọmọ yẹn mọ́. K'Ọlọ́run kó ṣàánú fún wa o. K'Ọlọ́run má jẹ́ ká ṣìwàwù o. Ẹ̀mí ṣìṣe kò ní bà lé wa tọmọtọmọ. Kò ní bà lé wa tẹbí tará o. Àṣàsí ayé ò ní ràn wá o. Ó yẹ ká máa ṣe jẹ́jẹ́, ká máa hùwà jẹ́jẹ́ o. Tipá kọ́ la fi ń lọ́kọ o. Tipá kọ́ la fi ń lọ́kọ. Tọ́kọ bá ní rárá òun ò ṣe. Tókùnrin bá lóun ò ṣe. Ọkùnrin pọ̀ ń ta àtúnlẹ̀ lòmíì.
Àtúrẹ́ lòmíì, ẹ rí pé ó lágbára báyìí. Ìtìjú ńlá kọ́ lélẹ̀, kọ́ lọ́run ó gbà wá. Jésù á bá wọn tó o. Ẹ ṣé ẹ̀yin èèyàn mi. Ẹ bá mi like, ẹ bá mi love, ẹ bá mi comment o. God bless you o. Tí n bá tún gbé mi jáde, màá tún gbé wá fún yín o. Ẹ tún rí wo. Ẹ ṣé mo dúpẹ́ o. Help me like and love and follow me o.